Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sọ́lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Gbígbédè lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But they move closer before they go sabi. I said they never know wetin we carry for body. But they move closer before they go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìníhùn ló ló lajú. Ẹyẹ tó lórí kòtò bí àdó ọgbẹ́jẹ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa, ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè kó Odùduwà. Odùduwà tó bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe gírí, ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀, ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí, káwa lè gba ògo ilẹ̀ wa, ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé, ká lè gbàdé adé adúláwọ̀, àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó pọ̀ sí òwò tí wọ́n máa ní. Kásá ẹgbẹ́ polówó ọjà wá kájé gbúgbà yín jẹ. Ètò tó pọ̀ sí òwò tí wọ́n máa ní. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó pọ̀ sí òwò tí wọ́n máa ní. News and sports ẹ máa rí gbọ́. Ètò tó pọ̀ sí òwò tí wọ́n máa ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa gé tantan. Koiki Media ọlọ́lá gbajúmọ̀ mi o, máa bá ṣẹ̀rẹ̀ lọ o. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi, ṣẹ́yìn ló máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé, ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ kájòjì ò gbọ́dọ̀ wọ̀, àjòjì tó bá wọ̀ bẹ́ẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó kóyìnbó tó dé, ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Àdáńtọ́ àtúnpèrègèdè. Koiki Media àwọn ní bàbá. Àwa là ń gbé tò lárugẹ, jẹ́ ká jọ gbọ́ o. Koiki Media àwọn ní bàbá. Àkúnjàfẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media àwọn ní bàbá. Ọmọ Oòduà ni wá o, tọkàntọkàn. Koiki Media àwọn ní bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá iyọ̀. Koiki Media àwọn ní bàbá. We bring you work closer to your doorstep. Koiki Media àwọn ní bàbá. Afẹ́fẹ́ tó ń fẹ́ òòdùn kan ní oko lára ni. Koiki Media àwọn ní bàbá. Àpèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media àwọn ní bàbá. Gbogbo ayé ẹ gbọ́, àwa ni bàbá o. Koiki Media àwọn ní bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media àwọn ní bàbá. Odùduwà lágbédá ní, òtítọ́ lágbédá ní. Koiki Media àwọn ní bàbá. A kì í sọ̀dálẹ̀, a kì í sódìkẹta. Koiki Media àwọn ní bàbá. Àdúró tán, a tún pèrègèdè. Koiki Media àwọn ní bàbá.
Media will bring you work closer to your doorstep. Àwọn ní bàbá. Koiki Media is around. To give us latest. Is around To o. give us latest. Ladies and gentlemen, Ẹ mú kalẹ̀ sílẹ̀. Ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. ladies and gentlemen, Ẹ mú kalẹ̀ sílẹ̀. Ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. Koiki Media is around. To give us latest. Koiki Media. Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media jákèjádò gbogbo àgbálá ayé. A kí ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ káàbọ̀ sí orí ètò fún ti àṣálẹ́ òní. Ọmọ Yorùbá nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá. Ẹ já dìde, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ já dìde. Ìṣẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní lọ́tùn-ún lósì. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di o. Bẹ́ẹ̀ ni ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ́, ọwọ́ náà ò ní rọ. Ojú tẹ́ dẹ̀ fi ń wò wá, ojú náà ò ní fọ́. Àwọn ọ̀tá yín ni nǹkan á máa ṣe lágbára àṣẹ Èdùà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, lágbára àṣẹ Èdùà, a jọ máa délẹ̀ lérí ni. Mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa bọ́wọ́lé share button, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ́, ọwọ́ náà ẹ̀ ní fi gbọ́mọ sí o. Ẹ ní fi ọwọ́ tẹ́ fi ń tẹ share button yẹn, mo gbà ládùúrà pé ẹ ní fi gbọ́mọ sí. Ẹ bá wa share, ẹ jẹ́ kó dé, ẹ jẹ́ kó kan ará ilé, kó kan ará oko, nítorí pé ìṣẹ̀lẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ìdí náà rèé tí ẹ fi gbọ́dọ̀ share pẹ̀lú àwọn tó wà ńlé. Kẹ́ share pẹ̀lú àwọn tó wà ní ìrìn àjò, nítorí pé ìṣẹ̀lẹ̀ náà ń ṣẹlẹ̀ láti ọjọ́ bíi mélòó kan, kò ń ṣe gbogbo èèyàn ló mọ̀. Ní àná, a wá sí orí ètò, mo sọ̀rọ̀ ńpa wípé kẹ́ ẹ jẹ́ káwa ọmọ Yorùbá, kẹ́ ẹ jẹ́ ká fi Ìgbòho lọ́rùn lẹ̀, káwa fúnra wa ká tiẹ̀ kọ́kọ́ dìde ná, ká kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan kan. Mo ní this time around, àwọn ìlú tó kù bíi Cross River, Benue, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fún Fúlàní ní gbèdéke láti kúrò ní orí ilẹ̀ wọn. Kódà Cross River kì í tiẹ̀ ṣe pé wọ́n ń fún wọn ní gbèdéke, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lé wọn tèfètèfè. Bẹ́ẹ̀ ni Cross River State wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun lórí ilẹ̀ tiwọn. Mo wá sọ ọ́, mo ní kẹ́ ẹ jẹ́ káwa ọmọ Yorùbá ká jáde, ká fún wọn ní gbèdéke. Bó jẹ́ ọjọ́ méje ni, bó jẹ́ 40 days ni, kán fi kẹ́rù wọn. Bẹ́ẹ̀ ni wípé mo mọ nǹkan tó ti ń ṣẹlẹ̀ ni. Mo wá rán wa létí lẹ́tà tí wọ́n kọ sí Catholic Church Ọ̀wọ̀, tí wọ́n padà kọ wípé wọ́n ń padà bọ̀ wá attack. Mo sọ̀rọ̀ ńpa ẹ̀ láì mọ̀ wípé nǹkan gan ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi àsàtàná yẹn. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ bá wa tẹ share button, ẹ jọ̀ọ́. Ẹ bá wa tẹ share button, ọwọ́ tẹ́ fi ń tẹ̀ ẹ́, ọwọ́ náà ò ní rọ o. Ẹ ní fọwọ́ náà, ẹ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ Èdùà. Ká tó tẹ̀síwájú, ká tó wọnú agbami ètò lọ, mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkì, ẹ káalẹ́ sà, ẹ kúṣẹ́ takuntakun. Wọ́n ní ọkùnrin tí ń sun
bára fọkùnrin ẹgbẹ́ ẹ̀, wọ́n ní akọ iṣẹ́ ló ń ṣe. Ẹ kú iṣẹ́ ọ̀gá, ẹ ní jábọ́, ọ̀pá ọ̀tá ò ní ká yín o, ẹ ní máa lékè gbogbo àwọn ọ̀tá yín lágbára àṣẹ Èdùà. Ọ̀gá tí mò ń kí yìí, gbogbo wa la mọ̀ pé àwọn ló ní ìkànnì tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́ yìí, pé àwọn ló dá a kalẹ̀, tí wọ́n dẹ̀ yọ̀ǹda ẹ̀ pé ìjàngbara làwọn fẹ́ máa fi jà. Mo kí yín sà, ẹ ní ṣubú ara. Ọ̀gá yìí wọ́n fi ìlú London, wọ́n fi kalẹ̀, wọ́n wá sí ìlú Áfríkà látàrí wípé ìyà tó ń jẹ ọmọ Yorùbá, látàrí pé kò dùn mọ́ Mr. Ọláyọmí Kóìkí nínú. Ọ̀gá, lágbára àṣẹ Èdùà, ẹ máa kó wa délẹ̀ lérí. Mo tara bẹ́ẹ̀ mo kí Pòfẹ́sọ̀ wa Adébánjí Akíntóyè, bàbá àgbàlagbà, Emeritus. Ẹ káalẹ́ sà. Bàbá ẹ̀ ní ṣubú ara, ẹ̀ ní ṣubú ẹ̀mí o, àní wá yín tì. Àní wá yín tì o. Mo dẹ̀ gbàládùrá pé ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí. Mo wá tara bẹ́ẹ̀ mo kí olóyè Olórógun bàbá Ìgbòho ìyàwó bàbá Dámi. Ẹ káalẹ́ sà. Ẹ kú àtìlẹyìn ọmọ Yorùbá, ẹ kú kó lè dá. Ìjàngbara tẹ́ ń jà, mo gbàládùrá pé ẹ̀ ní fọmọ jà, bẹ́ẹ̀ ni ẹ̀ ní fàyà já. Ẹ máa kó wa délẹ̀ lérí. Ọba mi Èdùà tó ṣílẹ̀kùn ọjọ́ ẹ̀ní, á lànà ayọ̀ sí inú ayé àwọn ọmọ yín. Ẹ ṣé gan ni. Ẹ̀yin olólùfẹ́ wa náà, mo gbàládùrá pé nígbà tá a bá máa délẹ̀ lérí, wọn ò ní fi èmi àtẹ̀yin, wọn ò ní fi wá ṣe àwátì. Ọba mi Èdùà tó tẹ ilẹ̀ Yorùbá dó, á gbalẹ̀ wá fún wa. Ẹ já wọnú agbami ètò lọ. Mo sọ níbẹ̀rẹ̀ ètò, mo ní lánàá a sọ̀rọ̀ nípa bí àwa ọmọ Yorùbá ṣe máa jáde tá a bẹ̀rẹ̀ sí ní lọ máa jí Fúlàní kúrò ní gbogbo àgọ́ ibi tó bá wà, gbogbo inú igbó ibi tó wù kán wà. Ìlú tí ìbá wù kó jẹ́, a fẹ́ mọ ọba tó fún wọn ńlẹ̀. Ọba tí wọ́n bá ti wá bí dáa kó jáde síta kó sọ wípé ohun tá à ń ṣe ò bójúmu. À á wá béèrè lọ́wọ́ ọba náà bóyá orí Fúlàní ló jọba lé lórí tàbí orí Yorùbá ló jọba lé lórí. Tàbí ilẹ̀ Sàntán Sókótó bóyá ó dé ilẹ̀ Yorùbá, nítorí pé Ọlọ́run ọba tó ti pín, ó ti pín dọ́gbadọ́gba. Ọlọ́run ọba tó pín, ó fomi là á ojú àlà everybody. Ní àtijọ́, àwọn bàbá wa, igi ìrókò ni wọ́n máa fi ń pa ààlà ibi tí ojú ilẹ̀ wọn dé lóko. Igi ìrókò ná fi máa ń pààlà. Ẹ rí i pé Yorùbá pé Ọlọ́run ọba náà tó dálé ayé, tó dá ọ̀run, ó ti fi omi, ó ti fi pín, tó túmọ̀ sí pé olúkálùkù ti mọ ojú ibi tí orílẹ̀-èdè ti tọ̀dọ̀ òun tó dé. Ibi tí ìlú olúkálùkù dé, olúkálùkù ti mọ̀ ọ́n. Kí ló wá dé tí Íbò àti Fúlàní àti Haúsá tí gbogbo wọn ń bọ̀ lórí ilẹ̀ Yorùbá tí wọ́n ń pariwo wípé àwọn ló ní ilẹ̀ Yorùbá, àwọn ló ní ilẹ̀ Yorùbá? Látàrí
wàhálà àti ìdààmú tí ìjọba bìrìtìkó tán kó ilẹ̀ Yorùbá sí. Nítorí pé tí ò bá jẹ́ ojú tó dí, báwo ni ìlú kan á ṣe wá from nowhere tá sọ wípé òun fẹ́ amalgamate ìlú kan, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Òun la ṣe ń pe àwọn ọmọ Yorùbá, ẹ já dìde. Àná tí mò ń sọ̀rọ̀ yẹn, ó dàbí pé mo mọ̀ nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní Kogi State ni, mi ì dẹ̀ mọ̀, èní ni mo ṣẹ̀ rí látàrí ọ̀rẹ́ mi kan tó lọbẹ̀ ló jẹ́ kí n mọ information yẹn. Ó ṣe fídíò ni témi rí. Kí ni ọ̀rẹ́ mi ṣe? Ọ̀rẹ́ mi tí mo dẹ̀ ń sọ yìí, ọmọ Íbò ni, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ńbí lọ́ bí sí. Mo wá gbé phone, mo wá pè é, kí ló ń ṣẹlẹ̀ ní Yaba West ní Kogi State? Mo ní láti jẹ́ kó máa yé mi wípé àwọn Fúlàní wọ inú ọjà lánàá. Ẹ bá wa gbọ́wọ́ lé share button, ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni. Ọwọ́ tẹ fi ń tẹ share button náà, ẹ ní fi gbọ́mọ sí o. Ẹ bá wa tẹ̀ ẹ́, ẹ bá wa pín sí gbogbo platform yín, nítorí pé information tí mò ń mú wá yìí, àwọn èèyàn ò tíì mọ̀. Èèyàn péréte ṣá ló ì mọ̀. Tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ pe attention ọmọ Yorùbá this time around. Ẹ jẹ́ á jáde láti lọ máa jí Fúlàní kúrò lórí ilẹ̀ wa. Benue State ti fún wọn ní gbèdéke just for 14 days. 14 days ló fún wọn ní Benue State. Ní Cross River ò tiẹ̀ fún wọn ní anything. Cross River bẹ̀rẹ̀ sí ní jì wọ́n jáde ni. Wọ́n kọ lẹ́tà sí Ondo State ní ìlú Ọ̀wọ̀, wọ́n ní wọ́n ń bọ̀ wá attack padà ní the same church tí wọ́n attack nígbà yẹn. Ta ló mọ ìlú tó kàn? Mo sì ń sọ lánàá pé ta ló mọ ìlú tó máa kàn, láì mọ̀ pé iṣẹ́ ibi kan ti ń lọ ní Ìyàgbà West ní Kogi State. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ọ̀sẹ̀ tó lọ lọ́hùn, ọ̀sẹ̀ tó kọjá, la sì rí tán ṣẹ̀ release bàbá kábíyèsí kan. Kábíyèsí tí mò ń sọ yìí, ọjọ́ orí wọn it was 92 years tí wọ́n ti kidnap bàbá yẹn. Ó dà pé bàbá yẹn lo, mo ti gbàgbé oye days tó ń lò. Mo ṣáà mọ̀ pé ó ju oṣù kan kán tó release bàbá yẹn. Káwọn ajínigbé Fúlàní kán tó release bàbá yẹn ní the same Ìyàgbà West ní Kogi State, ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ operation lánàá. Operation tán wá bẹ̀rẹ̀ lánàá, báwo ló ṣe lọ lánàá yẹn? Àwọn Fúlàní kó ìbọn wọnú ọjà lánàá. Wọ́n ṣe kí ni? Àwọn Fúlàní ajínigbé wọ́n kó ìbọn wọnú ọjà lánàá ní Ìyàgbà West. Ìwọ tó bá níyàn síbẹ̀ pé kó béèrè. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn nínú ọjà lánàá yẹn, tí ìbọn ń dún lákọlákọ. Àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀, wọ́n ní èèyàn bíi 3 jọ́lọ́run nípè nínú ọjà yẹn lọ́wọ́ tí ìbọn bá. Wọ́n ní wọ́n gbé èèyàn 2, wọ́n kidnap èèyàn 2 lọ. According to information, àwa ò débẹ̀, ṣùgbọ́n ẹni tó lọbẹ̀
ẹni tí mo dẹ̀ ń sọ ó ṣe fídíò ó post ẹ̀. Ṣùgbọ́n ìdí tí mi ì fi ní àǹfààní láti play ẹ̀ ni pé ẹni yẹn ọmọ Íbò ni, ṣùgbọ́n ó fẹ́ràn ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n síbẹ̀ mi ì ní play ẹ̀. Ó dẹ̀ jẹ́ èèyàn kan tó òun náà ní page, mo lè play ẹ̀ níbí kó affect page tiwa, mi ì ní àǹfààní láti play ẹ̀. Bí ẹni tí mò ń sọ yẹn ṣe ṣàlàyé fún mi, ó sọ débi wípé wọ́n attack yẹn, wọ́n tún padà wá attack another one ní Ìkàbà which is Okun. Àwọn Ìkàbà yẹn àwọn ló ń jẹ́ Okun. Wọ́n padà attack níbi bẹ̀. Àwa ọmọ Yorùbá kí la wá ń dúró ṣe? Ta là ń dúró dè? Ṣé bàbá mi ló kàn la ṣì ń dúró dè àbí kó wá ṣọ́ wa? Ṣé bàbá mi ló kàn la ṣì dúró dè kó wá ṣọ́ wa? Ohun tí ó ṣẹlẹ̀ ní Benue lánàá, ọba ilẹ̀ Yorùbá mélòó ló lè confront ààrẹ orílẹ̀-èdè bẹ́yẹn? Ọba ilẹ̀ Yorùbá mélòó ló lè ṣé? Kẹ́ lè mọ̀ pé ẹ má dúró de ọba, ẹ má jẹ́ ká dúró de ọba. Ẹ jẹ́ kí gbogbo wa jọ dìde. Ẹ já fún wọn ní ultimatum bó jẹ́ 7 days, bó jẹ́ 14 days, bó jẹ́ 10 days. Bí olóyè ṣe fún wọn ní Ìgàngán lọ́jọ́ kìíní àná, tó ṣe fún àwọn sẹ́ríkí àtàwọn mẹ̀wá ẹ̀, ẹ jẹ́ káwa náà dìde this time around. Má sọ fún mi pé o fẹ́ dúró de olóyè o. Má sọ fún mi pé kán ránṣẹ́ sí olóyè kó máa bọ̀ o. Ọmọ ogun ló ń ṣíwájú o. Tí ò bá yé wa dáadáa, tí ò bá ti jẹ́ pé àwa fúnra wa fẹ́ ta olóyè fún ọ̀tá, a nílò láti máa sọ pé olóyè ni kó ṣíwájú o. Ẹ má ti olóyè pé olóyè ni kó ṣíwájú o. Last week Friday kẹ̀, bóyá another one lẹ̀ ń sọ yẹn. Eléyìí tí mò ń sọ yìí sà, àná ló ṣẹ̀ ṣẹlẹ̀. Àná ló ṣẹlẹ̀. Anyway, Kàbà tẹ́ tiẹ̀ ń sọ yẹn, every time ni operation níbi bẹ̀, ni Fúlàní tí wọ́n operate níbi bẹ̀, every time ni. Fúlàní ti attack family ìyá mi kan rí ní ojú ọ̀nà yẹn. Mò ń sọ̀rọ̀, ọ̀rọ̀ tí mò ń sọ, mò ń sọ̀rọ̀ is it not 2001 tí ǹ bá ní parọ́, tó túmọ̀ sí pé kì í ṣe èní ni Fúlàní ti ń attack nílẹ̀ Yorùbá. Àwọn èèyàn tó bá súnmọ́ Kogi wọ́n á mọ nǹkan tí mò ń sọ yìí. Kódà ní 2011, wọ́n pa cousin mi kan lójú ọ̀nà yẹn tó ń bọ̀ láti Àbújá. Cousin mi tí mò ń sọ yìí driver ló ń ṣe, Àbújá ló ń ná. Bẹ́ẹ̀ ni bàbá mi, gbogbo ìgbà ni. Bẹ́ẹ̀ ni, gbogbo ìgbà ná máa ń operate níbẹ̀. Cousin mi tí mò ń sọ yìí, driver ni. 2011,
first time tán kọ́kọ́ máa attack ẹ̀ wọ́n ṣe jáde sínú igbó láwọn Fúlàní yẹn ó U-turn mọ́ wọn lára ó pò mọ́lẹ̀ lẹ́rìn títì ó dá padà wọ́n yìnbọn tí gbogbo mọ́tò ẹ̀ ọjọ́ yẹn bó ṣe dé no no rárá sà bó ṣe U-turn mọ́ wọn lẹ́nu ó gbéra ó fèsì ọ̀nà Àbújá padà ó ṣáà escape mọ́ wọn lọ́wọ́ lọ́jọ́ yẹn by the time tó fi máa dé èmi ló kọ́kọ́ pè tó ní kí n wá wo nǹkan tó ṣẹlẹ̀ sóun rí ọ̀tá ìbọn lé gbogbo ara mọ́tò nígbà tó wá máa da the following month ó ti wá pààrọ̀ mọ́tò yẹn ó ra mọ́tò tuntun ó ń bọ̀ ó wá gbé mọ́tò yẹn lọ ọ̀nà Àbújá ó wá ń bọ̀ because GoCom ló máa ń lọ the same spot yẹn làwọn people yẹn tán ti jáde sí wọ́n dẹ̀ pa lọ́jọ́ tí mò ń sọ yìí wọ́n pa á ní ọjọ́ tí mò ń sọ yìí Ondo State ní sà Ondo State ní sà bọ̀ kì í ṣe kọ́tà lè máa discuss bí sà so kí ni mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé Kogi State wà nínú ewu gbogbo ilẹ̀ Yorùbá ló wà nínú ewu o ká má parọ́ tanra wa ṣùgbọ́n current attack tó ń ṣẹlẹ̀ ní Kogi lọ́wọ́lọ́wọ́ ó ń fẹ́ àbójútó láti wí pé káwa ọmọ Yorùbá ká dìde this time around ẹ gbàgbé pé olóyè ló máa kọ́kọ́ síwájú o ẹ já gbàgbé yẹn o àní nǹkan ṣe nìyẹn o olóyè ti ṣe ìwọ̀n tó lè ṣe kò dẹ̀ sọ pé ó rẹ̀ òun ṣùgbọ́n àwa náà la máa ṣíwájú ní ọjọ́ kìíní àná àwọn àgbààgbà tó bá wà lórí ètò ó máa yé wọn ní nǹkan tí mo fẹ́ sọ yìí nígbà ogun Àgbẹ̀kọ̀yà lọ́jọ́ náà lọ́hùn ẹni tó jẹ́ olórí ogun nígbà yẹn òun kọ́ ló ṣíwájú o bàbá wa Tàfá Adéoyè kọ́lọ́run bá kó bá wa fọ̀run kẹ́ Tàfá Adéoyè bàbá dáadáa ènìyàn bí olóyè Ìgbòho náà ni ènìyàn bí olóyè Ìgbòho ìlú yín sí Ìkàbà 40 minutes ẹ jọ̀ọ́ báwo ìlú wo nìyẹn sà sí gbogbo ibẹ̀ yẹn tí mi mọ̀ sà so Tàfá Adéoyè ó ti sọ fún àwọn ọmọ ogun wípé kọ́wọn máa lọ wájú kọ́wọn tiẹ̀ kọ́kọ́ lọbẹ̀ yẹn nígbà tí ó dẹ̀ ti sọ fún wọn bí bàbá ṣe sọ ẹ náà ni bí bàbá ṣe sọ pé tá bá ti ń jáde fún rálì o ká má mú kankan dání o ká má ṣe gbá ká má ṣàwò bí exactly bó ṣe rí náà nìyẹn
Tafa Adéoyè sọ fún àwọn ọmọ ogun lọ́jọ́ kìíní àná wípé tọ́wọn àmì àwọn Nàìjíríà mì tó bá tiẹ̀ ń tọ́ yín ẹ má sọ̀rọ̀ ọ̀ǹtí tóun bá tó fún yín lé ọ̀dà. Nígbà tó dẹ̀ di pé àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n ń ṣe ìwọ́de lọ tí àwọn Nàìjíríà mì tí wọ́n dá wọn dúró, àjọ wa in fact gbogbo ibẹ̀ yẹn mo mọ̀ àjọ wa Ìgáṣí Èrìtì gbogbo ibẹ̀ yẹn mo mọ̀ bẹ́ẹ̀ ni sà gbogbo ibẹ̀ yẹn ni mo mọ̀ sà. So Tafa Adéoyè sọ fún wọn pé kán má yìnbọn o, kán má ṣe anything o, tí Nàìjíríà mi bá tẹ ẹ má dá wọn lóhùn. Nígbà tí wọ́n wá pa méjì lára àwọn ọmọ ogun Tafa Adéoyè ni àwọn ọmọ ogun wá pàrokò sí bàbá pé bàbá wọ́n ti ń pa wá o. Bàbá wa gbéra ni bàbá wa wá. Nígbà tí bàbá máa dé ó rí àwọn ọmọ ogun ó tẹ̀sí ní àdírẹ́sì wọn pé kí ló ṣẹlẹ̀? Kò pẹ́ kò jìnnà wọ́n kọjú ìbọn sí Tafa Adéoyè ṣùgbọ́n ọkùnrin bàbá ọjọ́ náà náà Tafa Adéoyè ṣì ń ṣe bíi pé kóun wọ̀nù wọn ṣùgbọ́n wọn ò gbọ́ ìkìlọ̀. Wọn ò gbọ́ kíni? Wọn ò gbọ́ ìkìlọ̀. Ibẹ̀ ni Tafa Adéoyè ti bínú ó pàṣẹ ìbọn láti òkè ni. Bàbá ó nawọ́ sókè ní tí àwọn àgbààgbà tó bá wà lórí ìkànnì ó ti yé wọn. Ibẹ̀ ni Tafa Adéoyè ti bẹ̀rẹ̀ ìjà yẹn fún Yorùbá. Kọ́lọ́run fọ̀run kẹ́ bàbá yẹn. Kọ́lọ́run fọ̀run kẹ́. Kí ni mo fẹ́ fàyọ ńbẹ̀ ni pé àwa tá à ń pariwo Ìgbòho 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 a wá nǹkan ṣe ni o. Bẹ́ẹ̀ ni Ìgbòho ó ti là wá lójú. Ó ti júwe ọ̀nà fún wa. Kò sí wàhálà sà, kò sí wàhálà. Ó ti júwe ọ̀nà fún wa. Bẹ́ẹ̀ ni ìyá wa Esther. Ìgbòho ti júwe ọ̀nà fún wa. Kí la ṣẹ̀ tún wá? By this time ẹ jẹ́ káwa ọ̀dọ́ ká bẹ̀rẹ̀ action. Action tí mò ń sọ yìí bí mo ṣe sọ lórí ètò lánàá. Nígbà tí mò ń sọ èmi ò mọ̀ pé wọ́n ti ń àtáàkì Kogi State lọ́wọ́ ńgbà yẹn. Bẹ́ẹ̀ ni wípé mo ti rí ni. Ẹ wò ẹ jẹ́ ká gbàgbé nípa àgbà ilẹ̀ Yorùbá kankan o. Kò sẹ́nì kankan tó fẹ́ àwọn yẹn ń jẹ mùlá lọ́wọ́ o. Wọ́n ń jẹ mùlá o. Ẹ ṣáà ti rí àwọn tí bàbá wa mi ò ní dárúkọ kábíyèsí tó lórúkọ jùlọ nílẹ̀ Yorùbá. Ẹ ṣáà ti rí nǹkan tán lọ ṣe l'Aso Rock last week. Tán tún sọ pé kí àwọn ẹ̀ṣọ́ wọn kán tó máa dọ̀bálẹ̀ fún ìyàwó ààrẹ. Ṣé ẹni yẹn lẹ feel pé ó fẹ́ wá gbà yín? Ẹ gbàgbé o. Ẹ jẹ́ ká gbàgbé nípa bóyá ẹni àgbà kan nílẹ̀ Yorùbá. Àwa ọ̀dọ́ ni ẹ jẹ́ ká lo ọpọlọ wa, ká lo number 6 wa. Kò sí àgbà ilẹ̀ Yorùbá kan tá a fẹ́ dúró dè tá a bá mọ nǹkan tá à ń ṣe. Tá a bá mọ nǹkan tá à ń ṣe. Burkina Faso wọn ò dúró de àgbà kankan o. Bẹ́ẹ̀ ni wọ́n claim ilẹ̀ wọn náà. A dẹ̀ ti rí wípé àwọn ìlú gan tán ju Burkina Faso lọ
ilẹ̀ Áfíríkà ń sìn wọ́n ti ń darapọ̀ mọ́ Burkina Faso. Tẹ́ ẹ̀ bá tí ì rí gbọ́, Ghana gan ti ń sọ pé òun fẹ́ darapọ̀ mọ́, pé òun fẹ́ kúrò ní ECOWAS náà. Ṣé pé gbogbo ọrọ̀ ajé Burkina Faso tó ń jáde Ghana ló ń gbé gbà. Ghana ti wá sọ wípé àwọn náà fẹ́ kúrò ní ECOWAS. Ẹ wo Burkina Faso lẹ́gbẹ̀ẹ́ Ghana before. Àwa náà lè ṣe é. Àwa ọmọ Yorùbá, àwa ọ̀dọ́ Yorùbá, a lè ṣe é. Ká máa sọ pé a fẹ́ rí ẹni àjòjì tó bá ti ń gbó wa lẹ́nu nílẹ̀ Yorùbá, a fẹ́ rí wọn mọ́. Ó jẹ́ ọmọ Ìgbò ni, ẹ jẹ́ á jì wọ́n síta. Bẹ́ẹ̀ ni. Báwo lọmọ Ìgbò á ṣe wá máa sọ fún èmi ìran ọmọ aládé, èmi ìran ọmọ aládé wípé àwọn lọ̀wọ́n ní Ilé Ifẹ̀ látàrí ìjẹkújẹ táwọn àgbààgbà wa ti jẹ. Ṣebí àwọn àgbààgbà tá à ń sọ yìí náà ló fi bẹ́ẹ̀ ni, kò sí irọ́ ńbẹ̀, wọ́n useless. Àwọn àgbààgbà tá à ń sọ yìí, wọ́n fi Ọ̀ṣun Òṣogbo tán list ẹ̀ fún ọmọ Ìgbò. Ńgbà wo ni ọmọ Ìgbò ò ní máa pàtàn lé wa lórí páwọn lọ̀wọ́n nílẹ̀? Nígbà wo ni wọn ò ní máa pàtàn lé wa lórí? Àwa ọ̀dọ́, kò sẹ́nì kankan tó ń bọ̀ wá gbà wá o, mò ń sọ ọ́ o, mò ń sọ ọ́. Kò sí ẹnì kankan tó ń bọ̀ wá gbà wá. Jákèjádò ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ á jí Fúlàní jáde. Tí Ìgbò bá sọ A, ẹ jẹ́ á jí wọn síta lórí ilẹ̀ wa. Tí Ìgbò bá sọ A, tí a bá tún gbọ́ A lẹ́nu wọn wípé àwọn ló àwa la, tá bá padà gbọ́, ẹ jẹ́ á lé wọn kábàkàbà. Kódà àwọn kan gan wà lẹ́rìn wa tá à ń pè ní àwọn bàbá wa. Tó bá tó stage kan gan, ṣèbí àwọn ló ń talẹ̀, ló ń ta ilé fún Ìgbò, wọ́n á sáré kàbàkàbà. Bẹ́ẹ̀ ni mo wí. Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá jẹ́ ká sowọ́ papọ̀, ká jọ ṣiṣẹ́ yẹn. Wàhálà ti wọ ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ká tanra wa. Bí a ṣe fẹ́ ṣẹ́gun wàhálà yẹn ni kẹ́ jẹ́ kí èmi àtẹ̀yin, kẹ́ jẹ́ ká dìde fún. Bí a ṣe máa ṣe kíni, bí a ṣe máa ṣẹ́gun wàhálà tó ti wọ orí ilẹ̀ wa. Wàhálà ti wọlé o. Ondo State now, at any time ni wọ́n lè wá attack o. Wọ́n ti kọ lẹ́tà o. Wọ́n ti kọ lẹ́tà o. Ọ̀wọ̀ ná kọ lẹ́tà sí, ṣùgbọ́n ẹ má jẹ́ ká sọ wípé Ọ̀wọ̀ nìkan la fẹ́ focus. Wọ́n lè fẹ́ fìyẹn divert attention wa. Bẹ́ẹ̀ ni. Ọ̀wọ̀ ni wọ́n kọ lẹ́tà sí, ṣùgbọ́n ohun tí mò ń sọ ni pé jákèjádò ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ á lọ jí Fúlàní síta. Tá bá ti ń jì wọ́n síta tán, tá lé wọn kàbàkàbà, ẹ jẹ́ á lo opportunity yẹn láti fi gbalẹ̀ wa, láti fi claim ilẹ̀ wa padà lọ́wọ́ ìjọba bìrìtìkó, amúnisìn, ìlú amúnisìn.
àwọn ìlú amúnisìn ni àwọn ìjọba bìrìtìkó ni wọ́n jẹ́. Àwọn amúnisìn ni ìjọba bìrìtìkó jẹ́, ìmọtara ẹni nìkan. Bẹ́ẹ̀ náà ni ìlú tí wọ́n ń pè ní Faransé yẹn. Ṣèbí ẹ rí i pé ààrẹ yín ti lọ ń sign MOU pẹ̀lú wọn báyìí níjọba Faransé. Ẹ jẹ́ á ṣe ohun tí Burkina Faso ṣe. Ẹ jẹ́ á ṣé ní kíákíá. Ẹ jẹ́ á ṣe kí ni? Ẹ jẹ́ á ṣé ní kíákíá tí ò gbọdọ̀ pẹ́ mọ́. A ní láti múra. A ní láti múra gan gidi. Kò ń ṣe as in ìyá mi ẹ ṣé gan o. A ní láti múra o. A ní láti múra. Àìṣe bẹ́ẹ̀ ti Benue la ṣì rí àbí? Tán bá máa bẹ̀rẹ̀ attack nílẹ̀ Yorùbá fully, bọ́n ṣe ń ṣe ti Benue díẹ̀díẹ̀ yẹn, wọn ò ní ṣe bẹ́ẹ̀ o, nítorí pé wọ́n mọ̀ pé Yorùbá ò ń ṣẹran rírọ̀. Wọ́n máa fẹ́ wá in full force. Ẹ jẹ́ ká gbìyànjú. Kán tó wá yẹn, káwa gan ti dúró lákọ. Kán tó wá yẹn, àwọn èyí tó ti wà lẹ́ẹ̀rín wa tẹ́lẹ̀ ká gbá wọn síta. Ilẹ̀ yìí ò máa gbọdọ̀ bàjẹ́, nítorí pé ọmọ mi àtọmọ yín wọ́n á máa béèrè lọ́wọ́ wa lọ́la. Wọ́n á béèrè lọ́wọ́ wa lọ́la o. Wọ́n á béèrè lọ́wọ́ wa. Ẹ má dẹ̀ jẹ́ kí ká pa ìtàn burúkú lórí ilẹ̀ Yorùbá. Báwo ni ìtàn burúkú yẹn ò ṣe ní máa wáyé now? Òun ni wípé kí èmi àti ẹ̀yin ká jọ lọ gbáradì. Kì í wá ṣe gbáradì lásán, a ti gbáradì. Ó ti pẹ́ tá a ti ń pariwo gbáradì. Ohun tí Cross River State ń ṣe lọ́wọ́lọ́wọ́ ńsinsìnyí, àní ẹ jẹ́ á lọ lé wọn síta lórí ilẹ̀ wa ní kíákíá tí ò gbọdọ̀ pẹ́ mọ́. Mo máa ń kéde ẹ̀, mò ń ké o. Ẹ jẹ́ á lọ ṣé o. Àìṣé, ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra ra ẹ̀, ewu ni. Àwọn kan wọ́n á tiẹ̀ jókòó, wọ́n á máa sọ pé ẹ fi Fúlàní ńlẹ̀, nǹkan kékeré ni wọ́n. Tán bá wá, wọ́n máa jẹ́ kinní kan ogun Fúlàní. Àwọn gan wọ́n mọ Yorùbá, wọ́n ṣe kinní kan. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìjà ló ti wáyé? Ibẹ̀ la ti rógun Kírìjí, ogun igbá kan, ogun àwò kan. Ṣé ẹ̀yin ń rò bí ẹni pé ẹni tó ti bá yín ja ogun kan rí? Ẹ̀yin ń wò ó pé ìlànà tó gbé wá ńgbà yẹn lá tún padà gbé wá tó bá ń padà bọ̀ fẹ́ wá bá yín jà? Ẹ dẹ̀ jẹ́ ká gbọ́n.
ǹjẹ́ a rántí wípé nígbà tí wọ́n kọ́kọ́ bá wa jà ńgbà yẹn, àdá ni wọ́n ń lò ńgbà yẹn àti ọfà. Ṣé a ti rántí ohun tó wà lọ́wọ́ Fúlàní nísìnyí? At least weapons tó wà lọ́wọ́ Fúlàní nísìnyí kò sí lọ́wọ́ federal government fúnra wọn. Kí ló wá ṣẹlẹ̀ tí a ṣe wá ń sọ wípé ká ní sùúrù kán wọlé tàn wá? Very Darkman sọ statement kan ní Benue State ní ọjọ́ tó fi lọ bẹ̀ yẹn, bí 3 days ago now. Mo dẹ̀ di pọ́ǹtì yẹn, mo dì í mú. Wọ́n ń béèrè lọ́wọ́ wọn ní Benue State. Ó ní before, ó ní Benue State tóun máa ń gbọ́ wípé they are very strong, pé wọ́n mọ̀ nípa nǹkan ogun, nǹkan ìjà, wípé kí ló wá ṣẹlẹ̀ this time around tí Fúlàní fi ń ṣe wọ́n bí eléyìí? Kò dẹ̀ sírọ́ ńbẹ̀. Tí ẹ bá mọ àwọn tí wọ́n ń pè ní Benue yẹn tẹ́lẹ̀, ṣèbí àwọn ló wá máa ń ṣe ọlọ́dẹ ní ọ̀dọ̀ wa níbí bàyìí nígbà kan. A máa ń pè wọ́n ní ìbàrìbá, ó dà pé ìbàrìbá la máa ń pè wọ́n nígbà yẹn. Àdúgbò tí wọ́n bá ń ṣọ́, ẹ lè rí kó lè jà ńbẹ̀. Wọ́n máa ń ní nǹkan agbára. Wọ́n máa ń ní dání dáadáa. Very Darkman wá ń béèrè lọ́wọ́ wọn pé kí ló ń ṣẹlẹ̀? Bọ̀bọ́ yẹn wá jẹ́ wọn, ó jẹ́ wọn débi pé ó ní kán lọ túra mú. Ó ní kán lọ túra mú, kán lé Fúlàní pa lórí ilẹ̀ wọn. Bọ̀bọ́ yẹn ń díjà wọn débi pé ẹ̀ ẹ́ rí i pé nínú àwọn ọ̀rọ̀ tó sọ, ó wá da àná, ẹ̀ ẹ́ rí i pé àwọn Fúlàní yẹn ti jáde ńsìnyí, tán ti bẹ̀rẹ̀ sí ń pariwo, tán ti bẹ̀rẹ̀ sí ń attack Very Darkman. Tí Very Darkman náà padà jáde fún wọn wípé kó ń fún òun ní location wọn. Ṣèbí ẹni ẹyọ kan nìyẹn. Ẹni Very Darkman nìkan. Ẹ wo nǹkan tí bọ̀bọ́ yẹn ń ṣe. Lóòótọ́ a mọ̀ pé wọ́n Nàìjíríà ló ń jà fún. Ṣùgbọ́n kí ló dé táwa ń bẹ̀rù? Ẹ wo bọ̀bọ́ yẹn, ó gbéra all the way from Abuja, ó lọ Benue, ó ní kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ó lọ ibi tán ti attack. Ẹ wo ìgbà tí ti Jos ṣẹlẹ̀, ó lọ Jos. Débi pé personal assistant to the state government kan fẹ́ attack ẹ̀. Tó lọ Jos yẹn. Kí ló wá dé táwa ń bẹ̀rù? Ta ló kó ẹ̀rù sí wa lọ́kàn? Ṣé kémi àtẹ̀yin, ṣé ká yọ̀ǹda ilẹ̀ fún Fúlàní ni lẹ̀ ń sọ ni, àbí jápa náà ló ṣì wà lójú gbogbo wa ni? Jápa tí ò dẹ̀ ṣeé ṣe kí everybody jápa. Kódà 20% Yorùbá ò lè jápa. Níbo la fẹ́ kó wọn sí? Ìlú wọn ló fẹ́ lọ. 20% Yorùbá ò lè jápa. Mi ì sọ àwọn tó ti wà lọ́hùn-ún before o, but àwa tá wà nínú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ náà, 20% wa ò lè jápa.
mi ò rò bóyá ó yé wa, àní 20% wa sẹ́ a lè jápa. Okay, kì í ṣe pé a tún fẹ́ jápa àbí à ń lé owó kiri. Ṣé Fúlàní ti jẹ́ kó rójú ráyè ná owó tó ń lé kiri? Owó tó fi gbogbo ọjọ́ ayé ẹ̀ tó fi ń wá kiri, tí iyì ẹ ò wá sọ wípé ẹni tó fẹ́ gbalẹ̀ mi yìí, ẹni tó fẹ́ ṣe mí ń jàmbá yìí, jẹ́ kémi gan ṣé ń jàmbá padà. Ẹ jẹ́ á gbàgbé now. Mo máa ń sọ Jésù Kristì gan-an, ó kọ́ àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ṣe ń ja ogun ni. Ohun tí Ọlọ́run rán wáyé wá ṣe nìyẹn. Tó dẹ̀ jẹ́ pé ohun tọ́lọ́run rán Ìgbòho wá ṣe láyé náà nìyẹn, wípé kó wá kọ́ àwa ọmọ Yorùbá bí wọ́n ti ń jagun. Àwa kan a wá fẹ́ fún un láyè. Ọlọ́run á gbẹ̀mí lẹ́nu gbogbo yín ni o. Ìbáà jẹ́ ọba ni, ìbáà jẹ́ ìjòyè ni, ìbáà jẹ́ olóṣèlú kan tó fẹ́ máa gbógun ti Ìgbòho, Ọba mi Èdùmàrè á já okùn ẹ̀mí gbogbo yín. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ ìní, Ọlọ́run ọba tó mọ̀ wípé èmi àti àwọn ọmọ ìyá mi tá jọ jẹ́ Yorùbá, wípé àwa lòun ni òun jogún ilẹ̀ fún, wípé ẹ̀yin lẹni bí. Kò dá mi sí Jos, kò dá mi sí Sókótó, kò dá mi sí Kàdúná. Kí ló wá ń ṣẹlẹ̀ tí mò ń claim ilẹ̀ mi, ilẹ̀ bàbá mi, ilẹ̀ bàbá 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 mi, tẹ́nìkan wá ń gbógun tì wá? Ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ ìní á gbógun tì yín. Ara á ni yín pa ni. Bẹ́ẹ̀ bímọ ogún, bẹ́ẹ̀ bímọ ọgbọ̀n. Bí Awólọ́wọ̀, bí Abíọ́lá ò ṣe dúró jẹun ọmọ, ẹ ní dúró jẹun ọmọ lágbára àṣẹ Èdùà. Àdàbí tó bá jẹ́ pé ẹ fìyà jẹ wá. Ìloro ò dí papọ̀ mọ́ Fúlàní, ẹ jọ ń fìyà jẹ wá, kí la ṣe fún yín ná? Kí ni ẹ̀ṣẹ̀ wa? Kí ni ẹ̀ṣẹ̀ wa? Kí la ṣe fún yín? Ṣé a kì í ṣọmọ ìyá kan mọ́ ni? Gbogbo yín wá ẹ wá ń gbógun tì wá. Ẹ̀ ń ṣọ́ wa lọ́wọ́, ṣọ́ wa lẹ́sẹ̀. Ẹ wá kó ìbẹ̀rù, ẹ wá kó sọ́kàn àwọn èèyàn. Àní mò ń gbà á ládùúrà sẹ́, lágbára àṣẹ Èdùmàrè. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, lágbára àwọn tó tẹ ilẹ̀ ń dó sẹ́, lágbára orí bàbá mi tó ti kú sọ́run, àní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ni Yorùbá lára, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbógun ti Yorùbá, àní bẹ́ẹ̀ bí igba ọmọ, àní ẹ̀ ní jèrè kankan nínú ẹ̀ sẹ́. Bẹ́ẹ̀ ni, lágbára àṣẹ Èdùmàrè. Kí ló dé ná? Kí la ṣe fún yín? Kí lára ń gbá yín? Kí lára ń gbá yín? Ṣiṣé á máa bá gbogbo yín ni o. Àti ìwọ ọba tó jẹ́ pé góòlù tó ń wà, ìdí náà nìyẹn tó o fi lè support wípé kí Nàìjíríà pín. Bẹ́ẹ̀ lá ṣe rí mọ́ yín lára o. Bí a mọ̀ nǹkan tá gbà lórí gbà yín, ẹ wá kó ìbẹ̀rù sí ọkàn àwọn èèyàn tó fẹ́ béèrè ẹ̀tọ́ wọn. Ẹ wá jẹ́ kán lè béèrè. Ẹ jẹ́ kán lè béèrè. Kí la ṣe fún yín? Ẹ wo iye èèyàn tán ń pa ní Kogi lọ́wọ́lọ́wọ́.
Usman Òdòdó àkókò ti mọ̀ pé àwọn náà fẹ́ máa claim pé bóyá àwọn ò kì í ṣe Yorùbá. Good, ẹ ń ṣe Yorùbá, ṣùgbọ́n kí ló dé tẹ́ ẹ lè defend àwọn tí tẹ́ ẹ ń ṣèjọba lé lórí? Ẹni tó ní ayé ti da ti tòun náà ní Ondo State, ìtàn á sọ nípa ti tiẹ̀ o. Bẹ́ẹ̀ ni, ìtàn á sọ nípa ti tiẹ̀. Gbogbo wa là ń sọ ìjà takuntakun tí arákùnrin Akérédolú tó jà, tó fi gbógun ti Fúlàní, gbogbo wa là ń sọ lénìí. Tó dẹ̀ jẹ́ pé bàbá náà ṣe takuntakun méje, òun yàyà mẹ́fà kó tó jáde láyé nípasẹ̀ ti Fúlàní ni o. Èmi ò sọ̀rọ̀ òṣèlú o, mi ò ń ṣe olóṣèlú o. Ṣùgbọ́n tẹ́ni bá ṣe dáadáa, ká sọ wípé ó ṣe dáadáa. Nítorí pé ó ń pariwo ńgbà yẹn, ẹ má pa àwọn ọmọ ìlú mi mọ́. Ó ṣe bí Àmọ̀tẹ́kùn ṣe máa fẹsẹ̀ múlẹ̀. Ohun ìjà tí ó plan láti kó fún Àmọ̀tẹ́kùn wọn ò gbà. After ìgbà yẹn ló tó ń lérí pé àníṣe àní máa lọ ra gbogbo nǹkan tí a bá nílò, máa lọ rà wọlé láti Germany. AK-47 ni ó yẹ kí Àmọ̀tẹ́kùn máa lò. Ó ń sọ ńgbà yẹn. Ṣùgbọ́n nípa ìdí èyí, àwọn other governor tó yẹ kán jọ gbóhùn sí òkè, gbogbo wọn dákẹ́. Bẹ́ẹ̀ ni wípé wọn kì í ṣe Yorùbá mọ́. Ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ ìyànjú láti ẹnu bàbá wa orílẹ̀-èdè Yorùbá. Ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ ìyànjú láti ẹnu wọn. Torí pé ọ̀rọ̀ ìyànjú tí bàbá náà máa ń gbà wá ní gbogbo ìgbà, ó ní ipa tó ń kó. Bẹ́ẹ̀ ni, láti rí pé kó má lè sú wa, kó má lè rẹ̀ wá. Ẹ jẹ́ á tẹ̀síwájú, ẹ máa bá wa kálọ. Ìfẹ́lódùn àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá, ẹ káàárọ̀, ẹ káàsán, ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi o, èmi ọmọ yín náà ni o. Ẹ jọ̀ọ́ mo kàn kọ́kọ́ bẹ̀rẹ̀ kíkí mi láti ọ̀dọ̀ bàbá wa, bàbá Professor Banji Akíntóyè. Bàbá àgbà nìyẹn, kọ́ lọ́rẹ́ mi bàbá, kó dẹ̀ fún wọn ní ìlera tó péye dáadáa. Mo tún wá kí bàbá kejì ọmọ ṣe Sunday Igboho, bàbá nìyẹn, bàbá ọwọ́ ẹ̀ ó yàtọ̀ fọ́. Àwọn aláàánú sí àgbẹ̀yìn ọlọ́run. Mo kí Chief Sunday Igboho, kí Ọlọ́run kó bá mi wà pẹ̀lú ẹ̀. Bá nìyẹn, mo wá lo àwọn olórí méjèèjì, mo fi kí gbogbo àwọn olórí wa pátápátá. Mo kí yín o, ẹ jọ̀ọ́ mo bá búrúburú, èyí yàtọ̀ jù, ọwọ́ méjì lókè, yes sir. Mo kí gbogbo yín o. Mo wá kí àwọn ọmọ kéékèèké náà tí ara ń tẹ̀lé yín o. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà inú gúrùpù yìí. Mo ti gbàgbé pé gúrùpù Yorùbá. Mo kí gbogbo yín o, kí Ọlọ́run kí ó wà pẹ̀lú. Ẹ jọ̀ọ́, mo kàn ní kákan tó sáré ra ṣe kékeré ni, àkú máa sọ́nà ni, kí Ọlọ́run kí ó ṣáà máa fi ìbùkún sí ọ̀rọ̀ wa. Now, mo kàn fẹ́ sọ àwọn nǹkan kan ni o nípa ìdí tí a fi gbọ́dọ̀ gborílẹ̀-èdè wa, because kò ní dáa ká máa mix ẹ̀ papọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ pé ká mọ bá ṣe máa protect ara wa ní àwọn Fúlàní yẹn, kìnnìkan ká ṣáà protect ara wa, to such people probably if we still remain in Nigeria, kò báàdì náà, ṣùgbọ́n àtàwọn Fúlàní ò bá ti pa á mú nǹkan kan bẹ́ẹ̀. Mo kàn tún fẹ́ sọ fún wa ní wípé ìdí tí a fi fẹ́ kúrò ní orílẹ̀-èdè ìlú Algeria yẹn, pé ó ju ọ̀rọ̀ Fúlàní gangan
lọ. Fúlàní ọ̀rọ̀ insecurity is just one because ká má tanra wa jẹ kí Fúlàní tiẹ̀ tó máa pa àwọn èèyàn báyìí kó tó máa pa èèyàn báyìí ní ìlú yẹn ò ti dáa kí Fúlàní tó máa pa àwọn èèyàn báyìí ní ìlú yẹn làwọn èèyàn wá ti poor. So ìdí tá a fi fẹ́ ọ̀rọ̀ security Fúlàní is just one out of thousands. Ẹ̀yin náà wo ìlú tó lọ́n ti gba independence láti 65 years ago, ìlú tó ti wà látijọ́ ẹ̀ títí di èní 2025 àti ní stable electricity. Bẹ́ẹ̀ dẹ̀ fi Nàìjíríà lẹ̀ to the next 1000 years kò lè sí náà nítorí pé májẹ̀mú tó wà lórí ìlú yẹn ni to be in darkness. Ẹ̀yin ò ń ro kankan ni wípé Ọlọ́run tó dá wa, Ọlọ́run ni ó. Ọlọ́run tó dá wa o torí èmi ò tí ì rẹ́ nìyẹn tó sọ pé I've seen people that say there's no God but nevertheless no there's no God yẹn tó bá ní rí conversation pẹ̀lú at the end of the day they got confused at some stage and everything is pointing towards the fact that there is an higher authority that begatted also now what I'm trying to say is that Ọlọ́run yẹn Olódùmarè Ọlọ́run tó dá wa yẹn báyẹn yìí kan pè ní alábàáyà kìíní kan nǹkan tèmi kà nígbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ tó fẹ́ dá ayé gan nǹkan kan ló kọ́kọ́ dá òní ìmọ́lẹ̀ ó ní let there be light so Ọlọ́run tó dá wa gan tó jẹ́ pé tí ò kò lè perform any miracle kò lè ṣe anything tí ò bá sí iná let there be light ó kọ́kọ́ dá ìmọ́lẹ̀ náà ó kọ́kọ́ dá náná kó tó wá bẹ̀rẹ̀ sí ní dá gbogbo nǹkan yòókù ẹ̀yin wá ní ìlú kò sí iná ẹ wá fẹ́ progress ẹ fẹ́ manufacture kò lè work kò dẹ̀ lè síná nítorí pé májẹ̀mú ni wọ́n fi pélé ẹni. Now, I understand the sentiment. Ṣẹ́rí mi ní parọ́tàn yìí jẹ. Ṣẹ́rí there are a lot of people tó jẹ́ wípé tá a bá ti ń lọ síwájú ká lọ síwájú báyìí, wọ́n máa dọ́gbọ́n sọ lọ sẹ́yìn. It's a sentiment. There are so many people, they are sentimentally attached to Nigeria. There is this sentiment about Nigeria. Mo dey understand yín. You know, you were born in Nigeria. Gbogbo ọ̀rẹ́ yín from different parts of other Nigeria. Ẹ mọ̀, Nigeria lẹ mọ̀. Kí ni yẹn ó rí bákan bákan? Ẹ̀yin ò notice ni. Nígbà tí bọ̀bọ̀ ọmọ Ìgbò yìí Kanu Nnamdi Kanu tó kọ́kọ́ jáde tó ní kán break Nàìjíríà èmi gan wà lára àwọn tó ń sọ pé ṣé bọ̀bọ̀ ìṣeré ni kò yé gbogbo wa ń gbà yẹn bọ̀bọ̀ yẹn ti rí ti pẹ́ o bọ̀bọ̀ Nnamdi Kanu yẹn bọ̀bọ̀ jákujáku yẹn ká máa ń bú gbà yẹn ó fẹ́ kán break Nàìjíríà tí wọ́n bá ní Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ti ṣe kinní kan fún inú wa máa dùn ní pé káàtì àpáwẹ̀lẹ̀ ìranù ó fẹ́ break Nàìjíríà kò yé wa ń gbà yẹn ni kò yé wa I understand there are so many sentiments ìbáyàrú wọn sì yìí Ìgbò ló fẹ́ tàbí Hausa ló fẹ́ àbí Fúlàní ló fẹ́ wà á máa wò pé kán break Nàìjíríà kí nìyẹn wà confusing àbí I understand sórí jẹ́ kí n sọ kí nìkan fún ẹ torí ẹ̀ mo ṣe sọ sórí pé ọ̀rọ̀ pé kí Nàìjíríà pé kò sẹ́ni tó hate Fúlàní o kò sẹ́ni tó hate Ìgbò hate wọn o ṣó ti yé that's not the point kó dẹ̀ ṣe pé ẹni tá a bá ti ní orílẹ̀-èdè wa gbogbo Fúlàní a máa pa gbogbo wọn la máa lé dànù kò ń ṣe bẹ́ẹ̀ o àwọn ẹ̀ǹgànà àwọn tọ́ọ̀gì la fẹ́ nílẹ̀ wa àwọn apààyàn àwọn tẹ́rọ́rìsì la fẹ́ o àwọn tí ò ní respect wa la fẹ́ o ìdí tá a fi gbọ́dọ̀ gba ìlú wa ni pé sódà ká ní ìlú wa tó jẹ́ wípé our right as a citizen ó máa wà respected àwa náà ń gbèlú onílù à ń gbèlú onílù là wọ́n lé gbogbo àdánù a sì ń fi ọmọ wọn ṣó ti yé yín a kàn fẹ́ ní ìlú ni tó ní òfin ṣó ti yé yín tó jẹ́ wípé àwa náà wà máa ní right gẹ́gẹ́ bí ọmọ onílù ṣẹ́rí adẹ́ntara wa ni o ẹ jẹ́ fún ilé example kan ṣẹ́rí bí mi ṣe wáyé tí n bá lọ sí ilé mi ká ní mi tí màá rí bá tí mo lọ bá àwọn òbí mi gbà mo máa fẹ́ má rè Chidera mo mú wa ẹmọ nǹkan tí àwọn parents mi kọ́kọ́ máa sọ and I want you to be truthful and be sincere to yourself majority of an average Yoruba family kẹ́tẹ́ máa sọ ni pé so ọmọ Ìgbò ló wá rí pé ṣó ò rí Yorùbá kankan ni but that same me tí n bá lọ mú ọmọ South Africa àbí ọmọ Equatorial Guinea àbí ọmọ Benin Republic àbí ọmọ all this African country tí n bá mu tí mo ní ẹ tí mo fẹ́ rè my parents will be happy wọn ní challenge wọn ní béèrè pé so wàá rí Yorùbá ṣé ẹ mọ̀ pé èèyàn náà ṣe Yorùbá bọ̀ wọ́n ní máa sọ pé ṣé o wàá rí Yorùbá ṣé ọmọ Equatorial Guinea ló wá fẹ́ wọ́n ní sọ bẹ́ẹ̀ inú wọn máa dùn wọ́n sáré dì máa yàwó wa wọ́n máa fojú fọ́rínà wò ṣó ti yé yín ẹ mọ ohun tó fà á
because there's no suspicious amongst us. Àti Igbo, àti Hausa, àti Fulani, àti Yoruba, we have this kind of suspicions amongst ourselves. Really fẹ́ràn ara wa. In fact, ṣe rí honor wa, dignity wa, pride wa, kò bá wà intact tó bá jẹ́ pé a ní different country wa ni. Tó ti yé yín, a ní máa fúnra síra wa, kò ní máa, there will be no that, that fear, that suspicions amongst ourselves. So ẹ jẹ́ ká ní orílẹ̀-èdè wa. And tẹ́ bá dẹ̀ rí tẹ́nìkan bá ń kó tó pé Nàìjíríà kìíní kan ẹ má jà tí ìpín bẹ́ẹ̀ ẹ jẹ́ gba regional náà nìkan ẹ má dà wọ́n lóhùn mo ti sọ fún yín. Nobody loves Nigeria. Kò sẹ́ni tó love Nigeria o, má gọra ẹ o. Business interest ló ń kálukú ń pamọ́, ló ń kálukú ń try láti protect you. Ọmọ òrukàn ní Nàìjíríà ẹ bá ti rí àwa tá a sọ pé a ready láti fẹ̀mí wa sílẹ̀ fúnlẹ̀ Yorùbá. Àwọn ọmọ Igbo wọ́n rẹ́dì láti kú fún Biafra wọ́n rẹ́dì láti fẹ̀mí wọn sílẹ̀. Ṣé aláwọn Fúlàní tó ń pààyàn káàkiri yìí sọ àṣẹ ìtànà Sókótó gangan ti jáde tó ti sọ pé àwọn tó ń jà fún ìjàgbara ilẹ̀ Haúsá ní Àrẹwà ni. So people are ready to die for their own nation within that criminal Nigeria. Ṣùgbọ́n èmi ò mà tí ì rẹ̀ tó lóun ready láti kú fún Nàìjíríà rí. Ọmọ òrukàn ní Nàìjíríà, má gọrẹ, nobody loves Nigeria. Tẹ́ ẹ bá rọ́bà lùmí ò ní òfìfẹ́ tó ní this country we should work together in unity, we can make this work, our government. Irọ́ ni o. Nígbà tó bá Yorùbá tó bá lọ ní oil well nílẹ̀ Haúsá. Ṣó ti yé ẹ wá fẹ́ kí Nàìjíríà pé kò ní fẹ́ sí ọ̀rọ̀ ti débi tó débẹ̀ ẹja máa nà ń bẹ̀ tá máa sọ̀tọ̀ fúnra wa. Tẹ́ ẹ bá lọ bá sọjọ́ at old age tó ń rìn káàkiri tó ní this country it has to work, we need good leader, tó dẹ̀ mọ̀ pé leadership gangan kọ́ ni problem, tó mọ̀ pé leadership. Kan problem Nàìjíríà wípé nǹkan tó fi pilẹ̀ Nàìjíríà ní ìlú ajíríyà ni. Tẹ́ ẹ bá rí tó ń sọ báyìí pé we need to come together, tó ń fa Peter Obi tó ń fa kínní, let's work together. Irọ́ ni o, business interest tiẹ̀ ló ń protect you. Nobody loves Nigeria o, má gọrẹ o. A gbọ́dọ̀ pín ká ní separate orílẹ̀-èdè. Ṣé ẹni tá a bá ní orílẹ̀-èdè wa, people of the same culture, people of the same heart, people of the same value system. Ìgbà ilẹ̀ tó wá máa mọ̀ wípé kò ń ṣe ọdún kan, kò ń ṣe oṣù mẹ́fà lèèyàn tó máa ní iná, nítorí pé nǹkan tán kọ́kọ́ máa declare state of emergency lé lórí ní ọ̀rọ̀ iná yìí. A gbọ́dọ̀ ní iná ká tó lè produce. Ẹ̀yin náà wo ayé bó ṣe advance tó ẹ̀wọ̀n nǹkan, ayé ń lọ síwájú, àwa ń lọ sẹ́yìn, ayé ń lọ síwájú, àwa sì ń jọ̀rọ̀ ìjẹsìn, àwa sì ń jọ̀rọ̀ dá màálù, ayé ń lọ síwájú ní 2025. Ogun àgbáyé tó ń bọ̀, let's get ourselves prepared. Ẹ̀yin náà ẹ wo ballistic missile táwọn èèyàn ń produce. Àwọn èèyàn ló ṣe, àwa náà dẹ̀ ní àwọn ọmọ tó lè produce gbogbo orú nǹkan báyìí, ṣùgbọ́n wọ́n ń dá wa padà sẹ́yìn, wọ́n ń dá wa padà sí stone age. Àwa àtàwọn people yìí kò ń ṣe ọ̀rọ̀ ìjà, kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. We have nothing together in common. It is better for us to go our separate way because we are far more behind the rest of the world. Nobody loves Nigeria. Nobody again loves Nigeria. Tó bá dẹ̀ jẹ́ pé wọ ẹni tó marry báyà Hausa ni àbí Fulani kò sí jà ń bẹ́ẹ̀, your family is safe. Ṣó ti yé ṣé terrorist ni wọ́n marry ni? Ṣé criminal ni wọ́n marry ni? Kò rí bẹ́ẹ̀ náà. We are going to sit down, we are going to talk. Òfin àti ìlànà gbọ́dọ̀ wà tó gbọ́dọ̀ máa guide nínú ìlú wa. We are going to, as a country, as a Yoruba nation, a máa make sure pé your life and property are secured. Àwa náà ń gbèlú onílù torí ẹ̀ ló ṣe yà mí lẹ́nu tán yẹn ká lọ máa guide inú gbó wa ká lọ máa. It is not your job as a citizen to be guiding. Tó o bá rẹ̀ tó ń guide inú gbó ẹni yẹn ó jẹ́ government worker ní iṣẹ́ tiẹ̀ tó yàn láàyò ni. Government ló máa ń wà responsible for people's security and life. Nǹkan tó fi ń pè pé yẹn ní orílẹ̀-èdè nìyẹn tí ò bá ń ṣe yí pé àwọn olórí wa nílẹ̀ Yorùbá tí ò bá ń ṣe yí pé ìmọ̀ bámúbámú ni wọ́n yóò ìmọ̀ pé bí ń pọ̀ ẹnì kọ̀ọ̀kan. For the fact that Nigeria cannot guarantee our security as a people, ìyẹn gan la point yẹn lásán káàtì ẹ̀ lásán amalgamation káàtì ẹ̀ ní point yẹn lásán a lè lò as a point láti cut ourselves out of Nigeria. Life and property
life and property security is the number one major role tí gọ́ọ̀mẹ̀ntì tó máa ń ṣe. So tó bá ti jẹ́ pé ilẹ̀ ń dáwó tẹ́ ń protect ara yín tẹ́ ń ṣe gbogbo ẹ̀ it means you don't even have a government to start with. Ẹ má gọra yín o. Ṣé ẹ rí àtẹ̀gùn tá a tẹ̀ yìí a máa tẹ̀já Yorùbá nation yẹn a máa gbà. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé nǹkan mẹ́ta ní kẹ́ẹ̀dé mú. Bàbá Akíntóyè agbára ni ẹ lọ àwọn ní leader wa. Tá a bá dẹ̀ ti sọ bàbá Akíntóyè ó ti yẹ kẹ́wọ̀n pé ègò ẹ lọ kọ́ńtà ti wà mẹ́rin yẹn ṣé ó ti yé yín fílẹ̀ bẹ́yìn ọ̀nà. Ṣé ẹ rí kejì ni YSDM àwọn gangan ní vehicle tá a wà náà wọ́n máa gbé wa dé destination. Ẹ̀yẹ́ wa mọ destination tá ń lọ yẹn Yorùbá nation ni ọlọ́run a máa débẹ̀. So mo jẹ́ kó máa yé yín ẹ̀jọ̀ ẹ̀yin tẹ́ ẹ wà I know you are saying àníyàwó mi ti di mí rí oníṣẹ́ mi ṣùọ́ pé tí n bá wà Nàìjíríà mo lè gbé Yorùbá nation yìí lórí tí mo ṣe gbé lórí ṣá ọ̀rọ̀ yẹn dẹ̀ deep lóòótọ́ because nígbà tí mo wà Nàìjíríà lóòótọ́ ká sọ tòótọ́ àwọn best client mi ọmọ Ìgbò ni àwọn Ìgbò máa ń fún mi contract gan máa ń ríṣẹ́ gan ọlọ́run mo tún ti bá aláàjì kan ṣiṣẹ́ rí ọmọ Sókótó ni ọlọ́run ìgbà tí mo bá wọn ṣiṣẹ́ bàbá àgbà oil and gas ni èmi tí ìrírú èèyàn bẹ́ẹ̀ yẹn rí láyé mi because the first time tán introduce ẹ̀ sí mi ìjọ yẹn ó ní assignment kan tó fẹ́ ṣe tó jẹ́ wípé ó sọ fún mi pé project mo fẹ́ bá ṣe yẹn Aso Rock ló mú lọ mo wá fẹ́ print statement of account ẹ̀ mo ní láti gbé sínú profile tí mo fẹ́ bá ṣe kò wá sí bó ṣe fẹ́ ṣe ó dẹ̀ pé account kìíní ẹ̀ lójú mi account officer ó dẹ̀ nìkan send gbogbo kìíní ó dẹ̀ send ẹ̀ sínú email ẹ̀ it was so busy ọmọ kan tó ṣe fún mi ebi ti padà sọ́fíìsì mi gbà ó dẹ̀ pè mí ó ní báwo ṣé mo ti wà lọ́fíìsì mo ní yẹn ó ní ṣé mo lè bóun check nǹkan mo ní mo lè bá check ẹ̀ ó dẹ̀ fún ní password email ẹ̀ pé kí n download gbogbo kìíní yẹn bẹ̀ pé kí n lọ print ẹ̀ kí n ṣe gbogbo ẹ̀ àwọ̀ ṣọ nígbà tí mo ṣe tán tí mo ń bọ̀ ó ní kí n wá bá òun nílé ni because ilẹ̀ ti ṣú nígbà tí mo dé ilé ẹ̀ ọlọ́run ẹ tí ò mọ̀ mí rí o kò mọ̀ mí rí o kò mọ̀ báàlì ló kò tí ì ju bí 3 days lọ tán introduce mi sí ó ṣílẹ̀kùn yàrá kò ń ṣe sitting room ó ní kí n máa bọ̀nú yàrá mo jókòó sínú yàrá ó gbé bíi fúrà bí nǹkan kan ó ní kí n jókòó kí n jẹ mo ní mi ń jẹ kí ni ó ní kí n jókòó yẹ gbogbo ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ó yà mí lẹ́nu nígbà tó travel lọ sí Àbújá ó tún wá pè mí láti Àbújá ó lóun ra mọ́tò kan fún ìyàwó òun ra 4 ó dà pé 2010 ra 4 nígbà yẹn ó ní kí ó dẹ̀ sọ bí tí máa lọ lẹ́kọ̀ọ́ pé kí n lọ gbé mọ́tò yẹn mo wá lọ gbé mọ́tò yẹn mo ní ṣé kí n máa gbé lọlé ó ní kí n máa gbé lọlé o ó ní kí n máa gbé lọlé ó ní ṣé ibi tí mo ń gbé ní sóní gate mo ní yẹn ó ní kí n máa gbé lọ sọ́dọ̀ mi 3 days ni mọ́tò yẹn lò mọ́tò mo ṣe lọ gbà ní mi mo lọ drive 3 days kò mọ̀ mí rí 3 days mọ́tò yẹn lò lé mi tó mo tún pè pé àfà ìgbà ọlẹ́ máa dé ó ló dọ̀tún làkó tó nígbà tó dé ni mo tó drive mọ́tò yẹn tó ló lóun fẹ́ kí ìyàwó òun rí i pé tí n bá ti gbé lọ ìyàwó ti máa rí ọ̀rẹ́ mo tó drive mọ́tò yẹn mo tó lọ bá Haúsá Fúlàní máa yẹn mi mọ ẹnìkan ló introduce mi sí kò mọ̀ mí rí ó dẹ̀ sáré trust mi that's what Hausa Fulani ni ìyẹn ò ṣàpá mi kò ṣe kí ni mo dẹ̀ mọ̀ pé there are a lot of you that have business sentiment you have relationship sentiment it is normal it is good ṣe rí gbogbo orú àwọn yẹn àwa náà dá wọn mọ̀ ká má tanra wa ṣùgbọ́n ṣe ráwọn criminal yẹn wọ́n gbọ́dọ̀ lọ irú ẹni tó bá tẹ́ bá rí tó ń ṣèwà bẹ́ẹ̀ yẹn those ones they are ready to live by the law and guidance of the land ìlú òfin ìlú pé òkè báyìí ló ṣe máa ṣe òkè lè máa pààyàn òkè lè máa kidnap yẹn torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ ní orílẹ̀-èdè wa ìwọ tó bá ṣe ń rò pé jọkàn Nàìjíríà máa wọ má gọrẹ o tó fi máa dàgbà tó máa wọ lórí tó máa kú dànù Nàìjíríà ò lè wọ́ọ̀kù Yorùbá nation is the only way ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsùn mo kàn ní kákan tó ra jára wá sí ni o á dára fún wa Yorùbá nation there is no person there is no stopping á dẹ̀ dára fún wa á dẹ̀ máa dílé pẹ̀lú yín náà ẹ ṣe gan bye bye. àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ bàbá mi dùn rẹ mú wa délẹ̀ lérí láyọ̀ àti àlàáfíà ní wàrà wa tì nígbà tí iṣu náà bá jiná àtẹ̀mí àtẹ̀yìn ní fi ara wa ṣàwátì o a máa gba orílẹ̀-èdè náà agbára àṣẹ Èdùmàrè àwọn tó nílẹ̀ wọ́n dẹ̀ ti wá lẹ́yìn mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí pé a kú ojú ọjọ́ a kú ojú ọjọ́ ṣe rí a kú ètò látàárọ̀ ẹ má gbàgbé láti fọ́lù wa lórí àwọn dá ṣáìnẹ wa ẹ dẹ̀ má gbàgbé láti support gbogbo ẹ̀ka tó bá yẹ ká support nítorí pé ìjàngbara kò ń ṣe ọ̀fẹ́
ká support gbogbo ẹ̀ka tó bá yẹ ká support kí ìrìnàjò lè yá. Kí ìrìnàjò yẹn kó lè ṣe kíni, kó lè yá ní kíákíá. Odò á gbè wá, ọ̀dàlẹ̀ nìkan ni ò ní gbè wá. Ẹ ṣé o, dára. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Bàbá wa Adéníyì, one Nigeria is not a must. End Nigeria now to save life. Òdodo ọ̀rọ̀ ni o. Ẹ jẹ́ á fi òpin sí orílẹ̀-èdè Nàìjíríà láti lè save ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí. God bless Yorùbá nation. Ó dára.